ọba ìlú Benin ní ìpínlẹ̀ Edo lọ́hùn-ún Ọmọọban Edo ìyún ọba Ukwu Apolopolo Ewuare kejì ó mà ti ju bọ́ǹbù ọ̀rọ̀ èyí tí àwọn èèyàn ń gbà bí ẹni gba ìgbọ́tí láàrin ara wọn tó sì ti yẹ̀yẹ́ àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò òlu báṣubàṣu lórílẹ̀‐èdè yìí ìyún Economic Financial Crime Commission EFCC kódà tó ní wọn kì í ṣiṣẹ́ wọn bí iṣẹ́ o àti pé àwọn ti ẹ̀ka Benin ó ní wọ́n ń gbàbọ̀dé ní ìyún pé àwọn alágbára kan ló ń lò wọ́n tó sì jẹ́ pé jẹgúdújẹrá ń ṣiṣẹ́ láàrin wọn ní ọjọ́ ajé ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí ìyún 20 oṣù karùn-ún tá a wà yìí ìtì alákòóso àjọ EFCC ti ẹ̀ka ìpínlẹ̀ Edo tuntun ìyún Efa Okim tó ṣàbẹ̀wò kẹ́ẹ̀pẹ́ bàbá sí kábíyèsí láàfin ló máa jẹ́ kó di mímọ̀ ó ní bí àjọ EFCC ṣe máa ṣiṣẹ́ wọn gbà míì ó lálábọ̀dé ni wọn oníjẹgúdújẹrá sì ni wọn ó ní ẹni tí wọ́n gbé kúrò tí Efa Okim wá gbàjọba lọ́wọ́ ẹ̀ ní ìlú Benin báyìí ó ló ní jẹgúdújẹrá lónítọ̀hún ó nídìí tóun fi sọ bẹ́ẹ̀ òun kò déédéé sọ bẹ́ẹ̀ lásán ó ní ìgbà kan òun fi ẹ̀sùn jẹgúdújẹrá kan àwọn ìjòyè àtàwọn òṣìṣẹ́ òun láàfin òun tó jẹ́ pé wọ́n jí òbítíbitì owó àfigbé tóun sì fi ẹjọ́ sùn ẹni tí Efa Okim wá rọ́pò ẹ̀ ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n gbé àwọn ẹni náà ládùúrú ẹ̀rí àrídájú tóun kó sílẹ̀ ó ní kò má pẹ́ tá padà fi gbogbo wọn sílẹ̀ tí gbogbo wọn sì bá tiwọn lọ kódà ó lọ́rọ̀ òun ò lójútùú báyìí ó lè tó ṣe òun ní kàyéfì ìpè bí àjọ EFCC bá ń ṣe báyìí tí wọ́n fi àwọn arúfin àti àwọn tí wọ́n fi ẹ̀rí àrídájú hàn ìpè wọn jí owó ìlú kó tán fi wọ́n sílẹ̀ ó ní orílẹ̀-èdè yìí kò lè tẹ̀síwájú tó wá jẹ́ kó dìímọ̀ ìpè bóun bá rí ẹni náà tóun fẹ̀sùn kàn òun yóò sọ lójú ẹ̀ oníṣẹ́ gbogbo Nàìjíríà ló kù ti mọ̀ òun tẹ́lẹ̀ wípé ọba tí kì í bẹ̀rù láti sòdodo ọ̀rọ̀ lòun tó sì gba Efa Okim nímọ̀ràn wípé kó má ṣe bí ẹni tó wá gbàjọba lọ́wọ́ ẹ̀ o kó jẹ́ kí ìwà òdodo àti òtítọ́ kó máa gbé òun lékè ní ìgbà gbogbo.